wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, June 14 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ ń wò mí láǹfààní àti bọ́jọ́ bí yín kalẹ̀ sábẹ́ kọ́mẹ́ǹtì bóyá ẹ ṣalábàápàdé mọ̀rẹ́nìkejì tí wọ́n dìjọ́ bí yín ní ọjọ́ kan náà. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní á dàbí ìgbà pé gbogbo nǹkan tó dàbí ìṣòro yín pátápátá yẹ borí rẹ̀ pátápátá. Èyí àti ràn yín lọ́wọ́ láti rí dájú gbogbo nǹkan tí ẹ̀ ń lé ó tó yín lọ́wọ́ ní ìrọ̀rùn. Lánàá tẹ́ ní ó ṣeéṣe kó fẹ́ bí tension bí ẹ̀fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ kíyèsára tó bá dàbí ìgbà pé ẹ ti wà stress ju bó ṣe yẹ lọ. Ó wá wùn yín bí ìgbà pé kẹ́ béèyàn kan sọ̀rọ̀ tàbí kẹ́ ṣàlàyé àwọn nǹkan tó ń dún mọ̀húrú lọ́kàn yín, kẹ́ ṣàlàyé ẹ̀fún ẹnìyàn kan tó súnmọ́ yín. Ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà. Ẹ má bẹ̀rù àti ní bóyá ẹ fẹ́ bá yàn kan tó súnmọ́ yín bí ọ̀rẹ́ tàbí olólùfẹ́ yín sọ̀rọ̀ gbèsè ayé yín lọ́jọ́ tòní. Lénìí kò dára kí ẹ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Tí bá bẹ́ ènìyàn tí ó súnmọ́ yín yẹn sọ̀rọ̀ lọ́jọ́ tòní, á jẹ́ tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́ púpọ̀, tí a benefit yín. Lénìí kẹ́ gbà láfíà láàyè, lénìí kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lénìí á ṣe ń bí ìgbà pé kí ẹ lo àwọn nǹkan tuntun, kí ẹ tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tuntun èyí tó tún lè ran ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́wọ́. Nǹkan tó sì máa fèyí ni pé bóyá àwọn nǹkan tí ẹ̀ ń ṣe látijọ́ mẹ́ta tẹ́lẹ̀ bóyá ó dàbí ìgbà pé kò fẹ́ rí bí ẹ ṣe ń fẹ́, bí ìgbà pé kò fẹ́ bá àwọn nǹkan tí ẹ̀ ń gbà lérò gangan mu fún dáadáa. Bí ìyẹn á fẹ́ bí kí ẹ fẹ́ wò pé jẹ́ kí n tiẹ̀ ṣe nǹkan tuntun yìí, jẹ́ kí n máa ṣe nǹkan báyìí, jẹ́ kí n gbé ìgbésí ayé mi báyìí, bóyá nǹkan máa tún yí padà sí rere. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ púpọ̀. Lọ́jọ́ tòní ẹ lè bá ọ̀rẹ́ àbálásùmọ̀ yín ṣe, kò sí problem bí bá wọn ṣe lọ́jọ́ tòní àbí ìdùnnú àtayọ̀ fún yín, ṣùgbọ́n ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ gbájúmọ́ ṣẹ́kẹ́ lè rore gbámú lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ wà positive, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 lénìí á dàbí ìgbà pé ẹ fẹ́ máa ṣe mẹ̀lẹ́ bákan lọ́jọ́ tòní, tí yẹn ti máa dàbí ìgbà pé kẹ́ gbé gbogbo nǹkan tí ẹ fẹ́ pa ti sẹ́gbẹ́ kan, kẹ́ má wulẹ̀ ráyè láti ṣe nǹkan kíkan rárá. Bí ìgbà pé kẹ́kọ̀ọ́ gbafẹ́ lásán ló máa ṣe yín, bí ìgbà pé kẹ́kọ̀ọ́ wà ní dùnnú, kẹ́ wà láyọ̀, kẹ́ enjoy ara yín ló máa ṣe yín. Ènìyàn má wulẹ̀ waste time rárá. Ẹ gbéra ńlẹ̀ kẹ́ dìde, kẹ́ wulẹ̀ lákòókò ọjọ́ tòní láti ṣe àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe. Kẹ́ wulẹ̀ jáde lọ láti lọ wá bí nǹkan ṣe fẹ́ da, láti lọ wòye sí nǹkan tuntun èyí tó ti lè mú kí ìgbésí ayé yín ní ìdàgbàsókè. Lọ́jọ́ tòní ẹ jìnnà sí ṣíṣe mẹ̀lẹ́ tàbí ṣíṣe ọ̀lẹ pátápátá, ṣùgbọ́n tó bá padà dọwọ́ ọ̀rọ̀lẹ́ lè padà lákòókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, kò sí wàhálà. Ṣùgbọ́n ọkọ̀ gbájúmọ́ ṣẹ́ náà, ẹ gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, kẹ́ rí dájú pé ẹ ṣe wọ́n láti yanjú náà. Lọ́jọ́ tòní ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín ńlẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pa àwọn àṣírí nǹkan kan yín mọ́, pàápàá àwọn personal secret tẹ́ ń gbà lérò fún dáadáa àwọn plan tẹ́tí ní kẹ́ pamọ́. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 lénìí ẹ gbọ́dọ̀ gbáradì láti rí dájú pé àwọn kùdìẹ̀kudiẹ tó wáyé lénìí, àwọn nǹkan tó dàbí ìgbà pé nǹkan tó le koko tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, ẹ borí rẹ̀. Ló ṣeéṣe kí àwọn nǹkan tí ẹ ò rò kàn tẹ́lẹ̀ kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, tí yẹn á sì fẹ́ jẹ́ kẹ́ wà confuse bákan lọ́jọ́ tòní. Tẹ́ bá ti ní àwọn ìṣòro kọ̀ọ̀kan ní ìgbésí ayé yín, ara yá gágá bí ìgbà pé kẹ́ tètè kojú rẹ̀, kẹ́ tètè mórí bọ́ lọ́rọ̀ gbogbo àwọn nǹkan tó dàbí ìṣòro náà. Lọ́jọ́ tòní ẹ ṣa gbogbo akitiyan yín pátápátá, gbogbo nǹkan máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kí ẹ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí dára.
aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 August 22 ọjọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà para fẹ́ máa kan yín bákan bákan tàbí kí ló fẹ́ máa bí yín látàrí àwọn owó kan tó ta yín pàdánù bóyá látàrí bóyá bí ẹ ṣe ń pinnu sí àbí ìgbésẹ̀ tẹ́ gbé tó ṣe pé kò yẹ kí ẹ gbé. Lọ́jọ́ tòní ẹ wulẹ̀ jìjà agbára yín lẹ̀ ó lọ wọ gbígbé nǹkan ṣe láláì ronú jinlẹ̀ dáadáa fínífíní. Lọ́jọ́ tòní kẹrí dájú pé ẹ kíyèsára kí ẹ bọ́jẹ̀tì ara yín dáadáa lórí ohunkóhun tí ẹ bá máa náwó lé lórí lẹ́nìí kó má jẹ́ pọ̀ táyé máa padà wò pé kí ló dé tí mo náwó báyìí. Ẹ mọ́kàn balẹ̀, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi yín ṣe ohunkóhun, ẹ fi ìgboyà ṣe ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbìyànjú kí ẹ gbáradì fún ìyípo padà èyí tí ó fẹ́ wáyé lọ́jọ́ tòní lórí ọ̀rọ̀ bí ẹ ṣe ń náwó sí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 10 lọ́sàn sí aago 1 kọjá ìṣẹ́jú 10 lọ́sàn ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní ó ṣeé ṣe kí nǹkan má fi bẹ́ẹ̀ lọ déédéé dáadáa láàyè iṣẹ́, kẹ́ má fi bẹ́ẹ̀ rí iṣẹ́ dáadáa láàyè iṣẹ́ tí ẹ lè fẹ́ yẹ kí ọkàn yín fẹ́ pòrúurú tàbí kí ó fẹ́ dàbí gbà pé nǹkan fẹ́ máa sún yín lọ́pọ̀lọpọ̀ látàrí pé àwọn kan tí ẹ ń gbà lérò pé ó yẹ kí kinní ti bọ́ sí, ó yẹ kí owó wọlé báyìí lénìí tó wá dàbí gbà pé kò fẹ́ rí bẹ́ẹ̀. Ọjọ́ tòní kẹ́ má wulẹ̀ wà kárí ìdèrè rẹpẹtẹ, ẹ kàn ní gbàgbọ́ pé àkókò àtàǹfààní rẹpẹtẹ sì wà. Ọ̀la tún lọ́jọ́ míì tó tún lè dára jọjọ́ tòní lọ. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ wá àkókò láti ṣe prayer lénìí dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ẹ máa wà peaceful lọ́jọ́ tòní, ẹ máa gbà láfíà láàyè, bẹ́ẹ̀ sì ni àyíká yín máa gbalẹ̀ fún ìrọ̀rùn. Ọjọ́ tòní á dàbí ìgbà pé kí ẹ lọ ọkọ àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ kí ẹ sì máa jẹ́ kí ìbáṣepọ̀ yín kó túbọ̀ dánmọ́rán dáadáa. Tó bá ṣe pé áwọ̀ kan ti wáyé láàrin èèyàn àti àwọn wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ wulẹ̀ kí ètò àkókò láti wòye sí dáadáa kẹ́ tó wá wò pé òkè nǹkan báyìí ni màá sọ, ìgbésẹ̀ báyìí la máa gbé kí gbogbo ẹ̀ ṣáà ti rọlẹ̀. Ní ìdàkejì sì rèé, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí inú yín má fi bẹ́ẹ̀ dùn dára tàbí kí ó dàbí ìgbà pé ẹ fi bẹ́ẹ̀ ní okun nínú rẹpẹtẹ, ṣùgbọ́n ẹ má ṣe ròyìnbó yìí, gbogbo nǹkan wọ̀nyí máa padà parẹ́ pátápátá tó ṣe pé ọjọ́ ọ̀la máa tún dára jọjọ́ tòní lọ. Ẹ free mind yín, ẹ wà positive, ẹ ṣe dáadáa sí àwọn èèyàn lénìí, kẹ́sì àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Kódà ẹ lè máa kojú àwọn ìṣòro kọ̀ọ̀kan, ṣùgbọ́n ọpọlọ yín ṣe jí pépé yẹn iye yín á máa ṣíṣe àwọn kankan tó sì máa dàbí opportunity fún yín tó sì jẹ́ nǹkan tó dára púpọ̀ tó ṣe pé lọ́jọ́ tòní nǹkan wọ̀nyí á ràn yín lọ́wọ́ láti rí dájú pé nínú ìṣòro gan ẹ tún wọnú àbáyọ sọ́wọ́ ara yín, ẹ tún wá gbọ́ pé nǹkan ṣe fẹ́ dára sí. Ọjọ́ tòní kí ẹ lo ẹ̀bùn tó tayọ tọ́lọ́run fún yín yìí lórí gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni ó dára púpọ̀ tó bá ṣe pàwọ̀ wá láàrin ẹ̀yin àti èèyàn kan kí ẹ rí dájú pé ẹ yanjú rẹ̀ lọ́jọ́ tòní. Tó bá ṣe pé bóyá nǹkan kan dẹ̀ ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín náà tí ó tẹ́ yín lọ́rùn, ẹ rí dájú pé ẹ gbégbèsè láti yanjú gbogbo ẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ wọ̀ kíra yín lẹ̀, kí ẹ sì rí dájú pé ìrọ̀rùn gbalẹ̀ láwùjọ yín. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 inú yín á dùn, ayọ̀ yín á kún lọ́jọ́ tòní. Lótìtọ́ ẹ ti go through àwọn nǹkan tó dàbí stress látijọ́ mẹ́ta tó sì dàbí ìgbà pé ó ń ṣàkóbá fún ìlera ara yín, ṣùgbọ́n lọ́jọ́ tòní ọkàn yín máa balẹ̀, inú yín á dùn. Bẹ́ẹ̀ sì ni á dàbí ìgbà pé ẹ wà comfortable, ọpọlọ yín náà jí pépé. Lọ́jọ́ tòní ẹ máa láǹfààní láti gbájúmọ́ àwọn nǹkan yín dáadáa, tẹ́ sì máa láǹfààní láti ṣe nǹkan yín létòlétò lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ máa tún láǹfààní láti pinnu. Fún ìdí èyí ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi pinnu àbí gbégbèsè èyíkéyìí tó bá wù yín láti gbé. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì rí dájú pé ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn lò lénìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní ẹ máa gbọ́rọ̀ yẹn ayọ̀ látọ̀dọ̀ àwọn èèyàn tó súnmọ́ yín ìyẹn sì máa bí kinú yín dùn káyọ̀ yín kún lọ́jọ́ tòní ẹ máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́nìí kẹrí dájú pé ẹ wà supportive fáwọn èèyàn tí ìròyìn àwọn ìwá látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́yìn náà pláànù kẹ́ o lè gbájúmọ́ pláànù náà láti ṣàṣeyọrí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ wà confused bákan ẹ ká máa ra yín kẹ́ mọ́kàn ara yín balẹ̀ kẹ́ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ń fa confusion yìí nínú ìgbésí ayé yín tàbí àwọn nǹkan tó ń fa nǹkan tó ń bọ́dà ayé yìí lọ́jọ́ tòní tẹ́ bá lè ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mọ̀lẹ́bí kan àbí ènìyàn kan tó dàbí ọ̀rẹ́ tó súnmọ́ yín àbí kí ẹ rí relief àbí kí ìkú padà dé láti jẹ́ kí ẹ rọ́nà àbáyọ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ tòní kẹ́ ní ìrètí gbogbo kan máa dá ẹ free mind yín kí ẹ mọ́kàn balẹ̀ kí ẹ wà positive bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣàṣejù lórí ohunkóhun kí ẹ má ṣe ohun tó lágbára jù mí lọ kí ẹ sì gbà láfíà láàyè lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé látijọ́ mẹ́ta nìkan dàbí ìgbà pé ó dọ̀lù bákan ṣùgbọ́n lọ́jọ́ tòní o ẹ máa wà creative bẹ́ẹ̀ sì lẹ máa láǹfààní láti sọ̀rọ̀ dáadáa láti ṣàlàyé ara yín tí nǹkan sì máa yàtọ̀ sí bó ṣe dọ̀lù tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ tẹ̀lé àwọn ọ̀rọ̀ tó ń sọ sí yín lọ́kàn nínú nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lénìí. Ẹ má tàṣejù ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ wà positive. Ẹ fọgbọ́n àtòyè tó lọ́n fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.